Wọ́n mà ní Tóyìn Abraham ó ti padà he èèrà tí ò mọ̀ lọ́mọ nù. Bó o ló ṣe jẹ́? Àwọn ènìyàn ní eré àgbéléwò rẹ̀ eléyìí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pè ní Ofasabi Aunty, wọ́n mà ní kò dùn. Bó o ló ṣe jẹ́? Ta ló ní ò dùn? Àti pé kí làwọn ènìyàn ń sọ yín oníkànnì ayélujára gbogbo ẹ̀ láfọ̀gbà yẹn ga. Gbogbo yín náà lẹ mọ̀ yìí pé eyín eré àgbéléwò eléyìí tí Tóyìn Abraham tó fi lọ́lẹ̀ èèyàn níbí ọjọ́ méjì sí ìgbà tá a wà yìí, láwọn ènìyàn wọ́n ti ń gbé yẹ̀wò, wọ́n gbé lọ́tùn, wọ́n gbé lósì, àti pé ta gangan ló gbé yẹ̀wò èèyàn níkànnì ayélujára. Gbogbo ẹ̀ láfọ̀gbà yẹn ga àti ń táwọn ènìyàn ń sọ, àti pé kí lèrò tiwa, àti pé kí lèrò tiyín, gbogbo ẹ̀ la fẹ́ lọ yànnàná èèyàn ní fídíò. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ níjọ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel yìí, Ikú Aya Ikú Ọmọ ìkọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ẹ̀yin náà ti mọ̀ pé oṣù December la wà tí gbogbo àwọn eléré orí ìtàgé tí wọ́n máa ń ṣe àwọn eyín eré àgbéléwò fáwọn olólùfẹ́ wọn tí ó dùn tí gbọ́ngbọ́n sì kàn sí. Àwa mọ̀ bí wọ́n ṣe wá sọ pé ti Tóyìn ọmọ Abraham pé kò ta lẹ́nu yẹ́rìyẹ́rì, àti pé ká gangan ló sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ láfọ̀gbà yẹn ga, gbogbo ẹ̀ lásọ. Gbogbo yín náà lẹ mọ eyín lórí Instagram, gbogbo yín náà lẹ mọ eyín péèjì tí wọ́n ń pè ní Cinema Pointer. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀, àwọn tó mọ̀ wọ́n ti mọ péèjì tí mò ń sọ. Cinema Pointer òun ló máa ń gbé àwọn eré àgbéléwò, eré orí ìtàgé, bákan náà oríṣiríṣi eré ni wọ́n máa ń gbé yẹ̀wò. Wọ́n ó gbé sọ́tùn, wọ́n ó gbé sósì, wọ́n wo gbogbo ohun tí wọ́n lò ń bẹ̀, aṣọ tí wọ́n lò, bí wọ́n ṣe ṣe setting, iná tí wọ́n lò, kámẹ́rà, oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń wò tí wọ́n bá fẹ́ ṣe èyí táwọn olóyìnbó ń pè ní review. Wọ́n á wá wò dáadáa, wọ́n á wá fi wò pé ṣé ó ṣeé ṣe ká sọ pé wọ́n ó ṣàfún ní máàkì. Wọ́n ti wá gbé Ofasabi Aunty náà, wọ́n ti gbé sórí òṣùwọ̀n o. Wọ́n ti gbé sórí òṣùwọ̀n. Ṣùgbọ́n kí ni òṣùwọ̀n tí wọ́n fún un? Àti pé kí làwọn ènìyàn gangan ń sọ? Èmi rò pé Tóyìn ọmọ Abraham kò ṣeé ṣe kó he èèrà tí kò lọ́mọ nú. Àwa mọ bí lè ṣe jẹ́, àti pé ń padà sọ èrò tèmi nígbà tí n bá fi eyín tí Cinema Pointer tó fi sí ìkànnì ayélujára tó ti dá họ́wọ́ lẹ̀ èèyàn ní ìkànnì ayélujára Instagram. Àti pé àwọn olólùfẹ́ Ofasabi Aunty ní eyín Tóyìn Abraham, àwọn olólùfẹ́ rẹ̀ kí ni wọ́n ń sọ? Èèyàn sábẹ́ comment section, gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀rí èèyàn nínú fídíò tí mo mú wá fún yín. Ẹ ti mọ̀ pé eré àgbéléwò náà ó ti ń jà rìnrìn báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, torí náà làwọn èèyàn fi ní àǹfààní àti máa sọ èrò tí wọ́n lórí rẹ̀. Ẹ sì mọ̀ pé kò síbi tó rogún òwò sí. Kí n tó máa lọ, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ohun tí Cinema Pointer èyí tó fi sí ìkànnì ayélujára rẹ̀ yàn lórí Instagram. Ẹ̀yin náà ẹ wò dáadáa, ẹ wo àwọn máàkì eléyìí tó fún ẹ̀ka kọ̀ọ̀kan, kẹ́ ẹ wá wo àpapọ̀ máàkì tó fún Ofasabi Aunty. Eléyìí mà lágbára. Ṣùgbọ́n nǹkan tí mi mọ̀ tó dá mi lójú ni pé Tóyìn Abraham kì í èèrà tí ò lọ́mọ nú, àti ìmọ̀ bí lè ṣe jẹ́. Ṣùgbọ́n nǹkan tí mo lérò tó pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé orogún òwò ó ti fẹ́ wọlé láàrin. Ṣùgbọ́n ìmú ìdí tí mo fi sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé orogún òwò ló fẹ́ wọlé lẹ́yìn ìgbà tí n bá mú nǹkan táwọn ènìyàn ń sọ eyín sí abẹ́ comment section Cinema Pointer lẹ́yìn ìgbà tó fi máàkì àpapọ̀ tó fi sí ìkànnì ayélujára, lẹ́yìn ìgbà tó gbé sọ́tùn tó gbé sósì, èèyàn tó wá fi sí ìkànnì ayélujára rẹ̀. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ èèyàn sábẹ́ comment section. Kódà ẹnìkan sọ yìí pé ṣé ẹ rí Tóyìn Abraham Ofasabi Aunty èèyàn tiwa ni. Ó ṣe dá o, kò ṣe dá o, a ó bá jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà dẹ́ mọ̀ pé kódà iṣẹ́ tí èèyàn bá ń ṣe, ìgbà míì èèyàn ó ṣe ìmí ìdá, ìgbà míì ìmí lè kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí yàn, ẹ wo ohun tí àwọn ènìyàn lè sọ. Àwọn èèyàn ní kò dáa. Ẹni tí ẹni ẹlẹ́ni tó fi owó iyebíye tó fi gbé jáde, ẹ jẹ́ ká máa sọ nǹkan tó dáa. Ẹlòmíì náà ẹ tún wo ohun tí lè tún sọ, òun náà tún sọ pé ẹ má
mọ̀ ṣe báyìí mọ́ iṣẹ́ tí èèyàn fi òógùn ńlá tó fi ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ka àwọn èrò àwọn ènìyàn, ẹ jẹ́ kí n wá sọ fún yín ìdí tí mo fi sọ wípé bóyá orogún òwò ló ń ṣẹlẹ̀ ni pé ẹ̀yin náà mọ̀ pé àsìkò December tá a wà yìí oríṣiríṣi àwọn eré àgbéléwò làwọn èèyàn máa ń gbé jáde. Ó ṣeé ṣe ìsọ̀kú rí bẹ́ẹ̀ o. Ó ṣeé ṣe ká sọ pé bóyá ìkan lára àwọn tí àwọn eré wọn náà táwọn náà gbé jáde ní wọ́n ti lọ sanwó, ṣẹ̀ pé kò sí ní tí ò ṣeé ṣe. Ní wọ́n ti lọ sanwó fún admin pé kó má jẹ́ kí movie náà kó jà ràìnràìn. Ìsọ̀kú rí bẹ́ẹ̀ o. Èmi kàn ń rò gẹ́gẹ́ bí èrò tèmi. Ẹ jẹ́ ká máa wò. Ẹ̀yin náà wo ohun táwọn ènìyàn ń sọ. Tọ́ra àwọn ènìyàn ń sọ pé nínú gbogbo eré tí Tóyìn Abraham tó ti ń ṣe, a ò fẹ́ rí àṣàdànù níbẹ̀. Kò ṣeé ṣe kó léyìí náà kó jẹ́ àṣàdànù. Ó yẹ ẹ̀yin olólùfẹ́ mi. Ọ̀rọ̀ yìí ó kan ẹ̀yin náà. Mo mọ̀ pé eré náà ó sì ń jà ràìnràìn lọ́wọ́. Ṣùgbọ́n kí ni ẹ̀yin lérò ó ń ṣẹlẹ̀ nínú Nollywood industry? Tí èèyàn ò bá tiẹ̀ fẹ́ fún eré àgbéléwò ní máàkì, máàkì tá ń wò yìí kò bu ìkún yàn, kò bu ìkún ọmọlúàbí. Ẹ wo iye owó iyebíye tí wọ́n ó ti ná lórí iṣẹ́ náà. Ẹ wo wàhálà wọn, òógùn wọn lórí iṣẹ́ náà. Ká wá sọ yí pé máàkì tẹ̀ wá fún wọn nù. Lèmi fi ń sọ yí pé lẹ́yìn pé kò sí ibi tí orogún òwò sí. Tá a bá ń tanra wa lókù. Kódà kí èèyàn ó máa ta yèèpẹ̀, kó jẹ́ pé èèyàn méjì níjọ́ ń ta yèèpẹ̀ náà, orogún òwò yóò máa wọbẹ̀. Sọ pé ó rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin oníjọ́ ẹ bá tẹ subscribe. Ṣùgbọ́n kí ni èrò tí yín lórí ẹ pé máàkì eléyìí tí wọ́n fún eré àgbéléwò Tóyìn Abraham? Àbí kí ni èrò tí yín? Ẹ̀yin náà ẹ fi máàkì tí yín, èèyàn sì kàn ní abala àríwísí, èèyàn abala comment section. Ẹ fi máàkì tí yín lórí eré àgbéléwò náà. Kí ẹ wá má gbàgbé, ẹ share fídíò náà, ẹ subscribe, ẹ sọ èrò tí yín, ẹ tún wá rí notification bell kan èèyàn lẹ́gbẹ̀ẹ́ subscription button yín. Ẹ tẹ̀ ẹ́ lẹ̀ tí ẹ bá ti tẹ̀. Kété tí a bá ti fi fídíò mi èèyàn sì kàn ní ayélujára, ẹ ó máa jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí fídíò. Ẹ ti mọ̀ pé bó ṣe ń sún náà la máa ń tẹ̀lé níkànnì ayélujára. Bó bá ṣe ń sún èèyàn ní Yorùbá level, àwọn abala àwọn celebrity wa tó jẹ́ Nollywood Yorùbá náà la máa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Èèyàn níkànnì wa bíbẹ̀. Ẹ má gbàgbé, ẹ share fídíò, ẹ subscribe.